mo bójú ayé ò ayé ṣámálámálá. mo bójú ayé ò ayé ṣámálámálá. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o. kí ni dé sí Yorùbá o ọmọ aráyé, kí ni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. yeyeyeyeyeye àwa máa ṣe ọ̀rọ̀ là ń bẹ. Yorùbá ń ṣera wọn nítorí owó, Yorùbá ń jìra wọn lẹ́sẹ̀ nítorí ipò. wọ́n gbẹ̀mí fáláre, wọ́n gbáre fẹ́lẹ́bí, wọ́n kò lè kó wájà, wọ́n tún polóko wá mú. ọgbọ́n tí wọ́n gbọ́n ló gbé wọn délé ọlá, ọgbọ́n náà ló tún padà wá sí lé wọn mọ́lẹ̀ o. àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá dẹni à ń fọwọ́ tì sẹ́yìn o. Yorùbá ronú, Yorùbá yoyoyo bí iyún alẹ́, Yorùbá rúrúrú bí omi òkun. ẹgbẹ́ ṣe lóòótọ́ ni Yorùbá sì wà nípò bàbá. bá ń gbé òkè mò ń bọ̀. Yorùbá yoyoyo bí iná alẹ́, Yorùbá rúrúrú bí omi òkun. Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yorùbá ronú o. tí gbogbo Yorùbá ronú wò, àsìkò rèé tí Yorùbá pera wa. àsìkò tí mo fẹ́ ká pera wa papọ̀ rèé, kí Yorùbá kájọ wá jókòó, kájọ ronú papọ̀, kájọ wo kí ní ìṣẹ̀lẹ̀ gan. iná ti wà lórí òrùlé, oorun tá a fẹ́ sùn yìí a lè jí báyìí kí lè ti jóná. Yorùbá ronú o, ẹ bá ń pe gbogbo Yorùbá o, ohun tá a gbédé lónìí Yorùbá ronú ni lórí Yorùbá Nation Now. ókè ẹ̀kan bá gbé òkè. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. bàbá bá wọn sókè wọ́n tún bá wọn sísàlẹ̀ o. ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú. àwọn tí àrífẹ́ lọ́tún ti dẹni àtijọ́. Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́. bí àgùntàn tí abọ́ rẹ̀ ń bòrìṣà ilẹ̀ o. Yorùbá ronú o. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù, aráyé wá ń gbá kiri báyìí. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fún Fúlàní, wọ́n sọra wọn di bọ́ọ̀lù fún Haúsá. ẹ gbọ́, ojútì ni tí ń ṣẹlẹ̀ sí Yorùbá lọ́wọ́ báyìí. ó jẹ́ ojútì. Yorùbá ń para wọn nítorí owó, Yorùbá ń para wọn nítorí ipò. kó ṣàjẹ́ mi, àfẹ̀mí Yorùbá. Yorùbá ẹ jẹ́ á ronú o. mo kó nílé mo kálejò, mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri gbogbo ayé, mo kí wa kú déédéé àsìkò yìí. orúkọ tèmi ni Aláwìyé Adébáyọ̀ Sábúrì, ọmọ bàbá tíṣà lábẹ́òkúta, ẹni tí gbogbo yín mọ̀ sí bàbá gbàgede ìmọ̀. mo kí yín káàbọ̀ sórí ètò Yorùbá Nation Now ti tòní. ó tójọ́ mẹ́ta tá a ti ṣe ètò yìí gbẹ̀yìn, ẹ ò kú ní bínú ni o. ṣé òkè ọ̀hún ni ò já rókè yìí, òkè yìí náà ni ò já rókè ọ̀hún. ẹ má bínú torí Ọlọ́run. mi ò gbàgbé ilẹ̀ Yorùbá o, mi ò sì gbàgbé olóyè Sunday Igboho. digbí báyìí ni mo ṣì wà pẹ̀lú Sunday Igboho. àlá tí Sunday Igboho sì ní òun lèmi paramọ́. àlá tó ní ni pé kí Yorùbá dá dúró, àlá yìí sì wà lórí tèmi náà. àmọ́ ẹja kan gbẹ́ja kan mì, òkè kan ó gbé òkè kan mì. ọ̀rọ̀ kan síwájú kan, ọ̀rọ̀ kan ó le ju ọ̀rọ̀ kan lọ. ọ̀rọ̀ Yorùbá náà ni tá ń ṣe. báwo ni Yorùbá tó fẹ́ pa Yorùbá ẹgbẹ́ rẹ̀ jáyé, tàbí tó ti pa Yorùbá ẹgbẹ́ rẹ̀ jáyé, báwo ni ò ṣe ní ṣe gbé? òní tó ń dà wá láàmú tá ń sáré kiri látijọ́ yìí ni ò jẹ́ kẹ́ ẹ rí mi wò lórí Yorùbá Nation Now. ẹ má bínú torí Ọlọ́run. ẹ jọ̀ọ́ ẹ má ti pè wọlé o. ẹ má ti pè wọlé o, kì í tásìkò wípé ẹ sì pè tó. mo kí yín káàbọ̀ sórí ètò Yorùbá Nation Now lẹ́ẹ̀kan sí. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. ètò tòní Yorùbá ni ló bá wí. a sì fẹ́ tọpọlọ ara wa, a fẹ́ bára wa sòdodo ọ̀rọ̀ ni. ká lè jọ jókòó ká rorí pé lóòótọ́ mà ní, àbá àti sùn ni. kí ni tó ṣẹlẹ̀ sí Yorùbá lóòótọ́? ó ní mo ṣe fi orin yẹn wọlé
kí ló ń ṣẹlẹ̀ sí Yorùbá ọmọ aráyé, kí ló ń ṣẹlẹ̀ sí Yorùbá ọmọ ènìyàn. Wọ́n sọra wa di bọ́ọ̀lù táráyé ń gbá wa kiri. Ká tó máa bẹ́tò yìí lọ, ẹ wo ibi tí wọ́n kọ subscribe sí fẹ́yìn tẹ́ ń wò mí lórí YouTube. Ẹ wo ibi tí wọ́n kọ subscribe sí, kẹ́ bá mi tẹ̀, kẹ́ sì wo àmì aago tó wà lẹ́gbẹ̀ẹ́, tẹ́ bá ti tẹ̀ yẹn náà all ẹ̀rí tí ó yọ sí yín, ẹ sá kílíkì lórí ẹ̀. Gbogbo ìgbà tá a bá ti ṣe ẹni ètò sórí ṣánẹ́ẹ̀lì tẹ́ ń wò yìí, lágbára Ọlọ́run wọ́n máa gbé alámì wá fún yín, ìyẹn ni pé notification bell. Wọ́n máa gbé notification wá fún yín pé lórí BGI TV Bàbá Gbàgede Mọ̀ tẹlifíṣàn wọ́n tún ti ṣètò kan síbẹ̀ o, kẹ́ ẹ lọ wò ó. Bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ wà lórí Facebook, a wà lórí Gbàgede Mọ̀ with Aláwìyé Adébáyọ̀, ó ní péjì wa lórí Facebook. Group wa ní Gbàgede Mọ̀ pẹ̀lú Aláwìyé Adébáyọ̀, group wa rèé. Ààyè méjèèjì yìí ẹ máa follow wa ńbẹ̀. Bákan náà ni pé ẹ̀yin tẹ́ wà lórí Instagram, a wà ńbẹ̀ náà, a wà lórí Gbàgede Mọ̀ _22. Ẹ follow wa ńbẹ̀ náà. Ọlọ́run á ṣe dáadáa fún wa. Ẹ wá rẹ̀ tẹ́ fẹ́ lọ wò wá lórí YouTube, ṣùgbọ́n tẹ́ ẹ mọ̀ channel wo la wà. A wà lórí Bàbá Gbàgede Mọ̀ TV, Bàbá Gbàgede Mọ̀ TV. Eléyìí la sopọ̀, la mú àsúnkìbá tá à ń pè ní abbreviation, òun náà la sọ di BGI TV. Ẹ follow, ẹ subscribe fún wa bẹ̀, kẹ́ tẹ̀lé wa. Ní pápá ká má sọ léyà, ká má sọ dìlé pẹ́. Ẹ jẹ́ kí n fi yé yín pé life lètò tẹ́ ń wò yìí ní èní ọjọ́ Jímọ̀, ọjọ́ 11 oṣù kejì ọdún 2022, 11/2/2022 Friday, òun náà lè ní jẹ́. Mo kọ́kọ́ kí gbogbo àwọn mùsùlùmí òdodo tí wọ́n máa lọ kí Jímọ̀ lénìí wípé Jumot Mubarak. Ọlọ́run ò ní fẹ́ lè ṣe àkímọ fún wa láyé o, lágbára Ọlọ́run. Àwọn Jímọ̀ náà lọ́kàn ń wò wá, Ọlọ́run á jẹ́ ká kí láyé láyè àti láyé dùnú. Nǹkan kan ṣẹlẹ̀ sí Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. Géèmù kan wà tí àwọn Haúsá ń gbá sí wa lọ́wọ́, tí Yorùbá ọ̀dẹ̀ jókòó kan rorí àwọn tí wọ́n jẹ́ olórí wa. Tipẹ́tipẹ́ la ti ń pariwo, ẹjọ́ eré kí lajá ń bẹ́kùn ṣe, eré kí ni ajá wa ni ó ń bẹ́kùn ṣe, eré kí ni Yorùbá là ń bá Fúlàní ṣe lásìkò tá a wà yìí. Ṣé ti pípa tí wọ́n ń pa àwọn ọmọ wa ni? Ṣé títí lo oko táwọn àgbẹ̀ wa ò lè lọ sóko ni? Ṣé títí títa ìrí oúnjẹ jẹ tí wọn ò jẹ́ kí Yorùbá róúnjẹ jẹ mọ́ ni? Nítorí pé ẹ̀rù ń ba àwọn àgbẹ̀ tó yẹ kí wọ́n gbin oko, kírè oko jáde. Gbàgbéje àgbẹ̀ ló ti sáwà gbòòrò látara ìwà tí àwọn Fúlàní hù. Èní nìyí. Ẹlẹ́ẹ̀kejì ni pé olóṣèlú wa wá sọra wọn di bọ́ọ̀lù, tí wọ́n ń gbára wọn sá Fúlàní, tí Fúlàní ń gbá wọn sáwúsá, táwúsá ń gbá wọn dànù. Lọ́wọ́lọ́wọ́ yìí olóṣèlú ti sọ àwọn Fúlàní àtàwúsá di ọ̀gá, wọ́n wá lọ dọ̀bálẹ̀ fún wọn. Ni mo ṣe play orin yẹn wọlé pé Yorùbá sọra wọn di bọ́ọ̀lù táráyé ń gbá, tí wọ́n bá gbá wọn sókè wọ́n gbá wọn sísàlẹ̀. Ẹ̀yà tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yà ńlá ni wọ́n, ẹ̀yà táráyé ń wò lókè ni, àwa sọra wa di bọ́ọ̀lù táráyé ń gbá. Nǹkan ṣẹlẹ̀ sí Yorùbá, ó ń ṣẹlẹ̀ sí Haúsá, ó ń ṣẹlẹ̀ sí Fúlàní. Yorùbá dẹ̀ kó owó tabua kúrò nílẹ̀ Yorùbá, à ń lọ fún Fúlàní à ń fa Haúsá nítorí wípé a ti sọ wọ́n dọ̀gá. A ti rò pé láìsí àwọn, ipò tó lọ ń kọ fún wa pa máa dé àlè débẹ̀. Géèmù kan wà tó ń gbá lọ́wọ́ yìí, mo fẹ́ kí gbogbo wa lajú kájọ rí. Kí ni géèmù ọ̀hún? Wọ́n ti dìbò tán láti 2019 tí gbogbo ayé mọ̀ pé Àtíkù ti lose election. Ọmọ Yorùbá, àsìkò òdodo ti dé, ká bára wa sọ. Tí n bá sọ tó o, ẹ̀yin olóṣèlú lè bú mi o, àmọ́ òdodo ló yẹ kájọ sọ, kájọ jókòó, ká bára wa sọ, ká rorí. Wọ́n ti dìbò tán láti 2019, 2020, 2021,
ó wá di 2022 Àtíkù wá gbé ẹjọ́ dìde wọ́n wá láwọn appeal judgement Supreme Court dá wípé Buhari ló win election wọ́n lẹ̀ṣẹ̀ tó wá bẹ̀rẹ̀ yẹn tá a bá ṣọ́ra implication tó ń ṣe yìí ni pé wọ́n tún fẹ́ dá Fúlàní padà síbẹ̀. At the end of the day wọ́n á ní Buhari lùsẹ̀lẹ̀ ó lùsí judgement ní court of appeal wọ́n á wá swearing Àtíkù as new incoming president òun náà tún wá lọ́dún mẹ́rin ṣẹ́rípa fún ẹ̀yin olóṣèlú Yorùbá dẹ̀ panumọ́ ẹ̀ wò ẹ̀ wá àwọn kan wá tún wá ń mú ọ́n dààmú ó yẹ kí Tabiola kọ́ wa lọ́gbọ́n lẹ̀ Yorùbá ó yẹ kí Awólọ́wọ̀ kí tiẹ̀ náà kọ́ wa lọ́gbọ́n lẹ̀ Yorùbá Awólọ́wọ̀ náà rí wọn orí Yíbò orí Haúsá gẹ́gẹ́ bí èèyàn ó kó wọn mọ́ra kí ni wá padà ṣẹlẹ̀ sí ṣe bá fọ̀ bẹ́ẹ̀ jẹ́ ṣùgbẹ̀gbẹ̀yìn ni ṣe kọ́ ni wọ́n dà lágbo nùgbẹ̀yìn ó dá Abíọ́lá ò kẹ́kọ̀ọ́ mbẹ̀ òun náà tún korí bọ̀ kí ló padà ṣẹlẹ̀ sí Abíọ́lá ṣe bí Yorùbá lùsìbọ̀ náà tún ní Jagabanu rèé o kí lórúkọ vice president tiẹ̀ náà tún rèé àwọn méjèèjì náà tún ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní romance Fúlàní kiri lọ́wọ́lọ́wọ́ Matthew Adégòkè Timothy Adégòkè lọ́rọ̀ ẹ̀rẹ́ẹ̀nì lọ́wọ́ sí tí wọ́n pa nílẹ̀ Yorùbá president kátẹ̀ Haúsá ni ọ̀ Fúlàní ni vice president tí ń ṣọmọ Yorùbá ò lóhùn gbọ́dọ̀ la àgbóhùn ẹ̀ lórí ọ̀rọ̀ yẹn kò sólóṣèlú kan tó bá wa dá sí lẹ́yìn ẹni tó wá láti constituency ẹ̀ bẹ́ẹ̀ tó já sọ friends member tó dẹ̀ àti speaker House of Assembly state wọn lọ́yọ̀ state lẹ́yìn yẹn àgbò lóṣèlú kan kó dá sí wọn adẹ́fi bàbá wa tó wà l'Amẹ́ríkà gbogbo lóṣèlú panumọ́ nǹkan wá ṣẹlẹ̀ sọmọ primary school nílẹ̀ Haúsá ní Kano odidi vice president tó jọmọ Yorùbá wá gbéra ó wá lọ kí wọn bẹ́ẹ̀ ó lọ kí wọn lé Haúsá Yorùbá lọ́mọ kì bá pèlè yẹ kò ṣàtọ̀dá ṣáà ti gbàgbé ni èyí tó ṣẹlẹ̀ sí Awólọ́wọ̀ lánàá àti gbé àgbàgbé ìtàn ẹ̀wà tí a bá mọ̀tò ẹ jẹ́ ká padà lọ kọ́ ìtàn ká padà lọ wo fídíò tàn this was how Awólọ́wọ̀ romance those people at the end of the day wọ́n jí lágbódànù ní ó dẹ̀ sunkún gbẹ̀yìn ni olóṣọ Yorùbá dẹ ní ẹ̀yìn lẹ́nìí ọlọ́mọ ṣe wá lẹ́ni ẹ̀yìn àìfimọ̀ṣọ̀kan àìfohùnṣọ̀kan àìmọ̀ tó tọ́ sí wa náà ṣe ń sọ pé kí Yorùbá dá dúró àwọn tó sọ bẹ́ẹ̀ correct náà kì í ṣe pé bóyá ọkọ̀ dédé jí wọn láàárọ̀ kan wọ́n kọ̀ dédé sọ àwọn èèyàn gbàgbéjì àwọn èèyàn wà ní òyìnbó tẹ́rù bá wọn àti wálé nítorí Fúlàní àtàwọn Yorùbá tó ṣe jalè jáǹjẹ sanra bí irú Adédoyin àǹkó àwọn èèyàn wà bẹ́ẹ̀ wọn ò lè wálé àmọye tó ti pè mí àwọn ní chain of businesses àwọn yọ̀ǹda fẹ́yìn Nàìjíríà àwọn ò wálé o àwọn ìjẹ́kọ́ wá pa wọn o we have seen series of stories àwọn tó máa kàn wọlé tó máa pa wọ́n dànù ẹ̀wá tó lọ ń romance the same set of people ẹ fi ọmọ Yorùbá ẹgbẹ́ yín tó kú sílẹ̀ ẹ lọ́bẹ̀ kéèsì yẹn ti di worldwide name cause ẹ fà wá mẹ̀kúnnù lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ yẹn ẹ wá lọ ní sympathy pẹ̀lú Haúsá Jagaba dá 50,000 fún wọn ní Kaduna ó dá fún wọn ní Kano ó dá fún wọn ní Zaria ní ẹ̀yìn Zamfara ó lọ fún wọn ní Niger State whereas ìyà ń jẹ yóò even his constituency Lagos State ìyà ń jẹ wọn bẹ́ẹ̀ doesn't give them torí pé wọ́n ní believe pé Fúlàní ní àwọn Northerners wọ́n ní most population táwọn bá ti dìbò fáwọn àwọn ti wọlé look at our mentality láti lè refresh brain wa ẹ jẹ́ gbé fídíò Awólọ́wọ̀ wá kẹ́ ìwo tútù òun àtàwọn àsìkò gbogbo wọn tọ́jọ́ ń pa at the end of the day kí ló gbẹ̀yìn story yẹn failure wọ́n jí Yorùbá lẹ́pọ̀ sẹ́yìn ni Nnamdi Azikiwe kí náà pè Azikiwe náà ni ó dìde báyìí ó dẹ̀ lọ bá kí ló wẹ́lẹ̀ kí ló orúkọ wẹ́lẹ̀ ọ̀fọ̀nìṣà Nnamdi Azikiwe ó lọ bá Tafawa Balewa
lẹ́yìn táwọn lọ́wọ́ mọ̀ wọ́n jọ sọ̀rọ̀ tọ̀ lẹ́nìí wọ́n ti believe pé Awólọ́wọ̀ àtàsípè ló máa ṣe prime minister àti before you know it the next thing kílẹ̀ mọ́ Awólọ́wọ̀ rí géèmù tó gbá fóun lórí pé Tafawa Balewa àtàsípè wọ́n ti fọ́ọ̀mù sínájì lóhun lórí before you know it wọ́n gbá Yorùbá lé sẹ́yìn ni géèmù tá ilé náà tún gbá ìṣáàríran ni ṣáàrí ni. If care is not taking this a system these people are using now wọ́n ti bẹ̀rẹ̀ system yẹn wọ́n á dàgbà yẹn wọ́n kẹ́ tó mọ̀ wá láti kú lòun wọ́n á reinstate Àtíkù for 4 good years wọ́n á install as the next president for 4 wọ́n ti mọ̀ pé táwọn bá gbé Fúlàní wá ẹ̀ complain don't we see Yorùbá bá pí Awólọ́wọ̀ yẹn káyé rí. Not been possible for the PRP leader to be present today. It was decided by the leaders to adjourn for a short break, pending the arrival of Alhaji. That's all. Well, just a statement. How soon will this short break start? We'll say this evening Is he likely to bring Aminu Kano down to Lagos for this tomorrow's meeting? Well, that is what we wish to see happening. That is for Alhaji Aminu to come. But if for some reasons he doesn't come, we can understand his stand. Would you then go on ahead without the PRP if by they are not coming, they are trying to suggest in a subtle way that they are not as progressive as you want them to be? I would not like to answer this question because we would like PRP to join us. And we don't want to discuss any possibility of PRP not joining us. So I wouldn't like to comment on that. We hope they will join. èrò tó ń lọ sókè òkun ẹ̀yìn dà ságbàsúlà àti máa wálé iṣẹ́ tó kójú òṣùwọ̀n láti bá ní ṣètò ìwé ìrìnnà ní kókó ọpẹ́ o ṣíṣe ìwé ìrìnnà dìrọ̀rùn ká bá ní ṣètò ilégbèé fún ìgbádùn àkókò ìsinmi lẹ́nu iṣẹ́ ìrìn àjò afẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ lílọ sí Mẹ́kà òun Jerúsálẹ́mù ó fẹ́ lọ kàwé lókè òkun iṣẹ́ kíkọ́ lókè òkun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Force Excellent Able Travels and Tours Limited wọ́n gba òǹtẹ̀ lọ́dọ̀ ìjọba pẹ̀lú àwọn àjọ elétò ìrìn àjò ojú òfurufú Force Excellent Able Travels and Tours Limited àwọn gan lọ́ba láti bá wa dòwò pọ̀ ẹ lè pe 09055052472 ẹ sì lè tẹ àtẹ̀ránṣẹ́ sórí +639-174-163-562 wọ́n wà ní nọ́mbà 45 Shokenway Òkè Ìjẹun Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ẹ lè kàn sí www.excellenttravels.com.ph Force Excellent Able Travels and Tours Limited ìrìn àjò dìrọ̀. At the end of the day kí la Awólọ́wọ̀ bá bọ̀ ẹ̀tànjẹ la bá bẹ̀ ẹ̀tànjẹ gbogbo ilé ìta ilé náà ń ṣe yìí ẹ̀tànjẹ náà ló máa padà gbẹ̀yìn géèmù ní Fúlàní máa gbá fún wọn géèmù ni wọ́n máa gbá fún Yorùbá at the end of the day ẹ̀kọ́ déètì ẹni tí mò ń sọ̀rọ̀ ìsílẹ̀ o these people are strategizing seriously every day ojoojúmọ́ ni wọ́n strategize Yorùbá ó dẹ̀ mọ̀ àyẹ̀wò àárí àfọ́lò wọn blindly ni gbogbo ọ̀rọ̀ ká fohùn ṣọ̀kan kó ní kálukú béèrè ẹ wá àṣẹrú mọ́ ìta àṣẹrú tó à ń ṣọ̀dẹ̀ náà yín kan kì í ṣẹrú kan Yorùbá ti ní administration kan tó colonize wa kí òyìnbó tó colonize wa ní Yorùbá ti ní administration kódà administration wa ni wọ́n jí tí wọ́n fi ṣe democracy lẹ́nu ADC tó máa ń dó sẹ́yìn president akọ́dà ló jẹ́ lánàá tó máa ń dó sẹ́yìn ọba wọn náà ní vice president wọn ní gbá wọn láwọn minister for kìnnìkan Yorùbá ló kọ́ ní ọ̀tún ló ní òsì ló ń lọ́tùnba ló ń lákọ́dà ló ní kìnnìkan ló yí ní gbogbo yẹyẹ là níyà lóde
ìyálóde is equivalent to woman leader lẹ́nu àbí kan ní minister for women affairs ìyálóde ni lánàá. Yorùbá ti ní administration tiẹ̀ síwájú kóyìnbó tó dé rárá ẹ̀rọ tí ogun àdúgbí ni kí ló fà á ṣèbí torí pé wọ́n fẹ́ kó Yorùbá lẹ́rú kòkúkò ni kí ló wá dé táwa sọ̀rọ̀ wa dẹrú tí Yorùbá sọ̀rọ̀ ẹ̀dẹ́ tí ò important mọ́ àwa ríra wa àṣẹra wa lóore mọ́ à sympathize pẹ̀lú ara wa mọ́ these people ṣáá ní gbogbo ìgbà ṣàfẹ́ sọ fún mi pé ọmọ ọdún mẹ́ta títí ṣẹ̀yẹ̀ pa ó pàtàkì ju Timothy Adeleke tó ti fẹ́yàwó tó ti bímọ tó ní ìyá tó ní yáyà tó ní bàbá tí gbogbo àwọn ẹbí ẹ̀ wà ní ìbànújẹ́ and these people did not deem it fit pé káwọn lọ kí àwọn ẹni yẹn ẹ wá ń lọ ilẹ̀ Haúsá ẹ fún wọn lówó ẹ sympathize pẹ̀lú wọn ẹ ṣe dáadáa sí wọn kán lè rí yín bí èèyàn rẹ̀ òfò lẹ mú bọ̀ ìrọ́lẹ̀ pa ẹ máa wo géèmù ṣọ́ọ̀tì táwọn ẹni ìgbábọ̀ yìí ṣé bó ní wọ́n mọ̀ọ́mọ̀ ti Ìgbòho síbẹ̀ dáadáa wọ́n túbọ̀ tì wọ́n lé wọ́n láwọn fóṣù mẹ́fà kún wọ́n ṣe máa fóṣù mẹ́fà kún títí 2023 fi máa parí nìyẹn torí wọ́n mọ̀ pé with that man tó bá sì wà láround tó bá free gbogbo òṣì táwọn fẹ́ ṣe wọn ní rí ṣe tó bá ní wọ́n máa bàtàlíọ̀ wọ́n mọ̀ gbogbo òṣì táwọn fẹ́ ṣe wọn ní rí ṣe Yorùbá dẹ̀ panu mọ́ àwọn náà ni kódà Yorùbá pẹ̀lú ẹni tó túbọ̀ ti Ìgbòho mọ́lé ká sọ òdodo fúnra wa Yorùbá gan ló wà ń di ẹ̀ àwọn tá a pè lórí ilẹ̀ Yorùbá ni wọ́n wà ń di ẹ̀ that's why inú wọn fi dùn torí kán lè achieve 2023 ẹ̀rí géèmù tí wọ́n máa gbá fún yín nísìnyí ohun tó mo kàn gbọ́rọ̀ yẹn mò ń wò kó dàbí fíìmù létí mi Àtíkù gbé àpìlì dìde wọ́n wá jà sí àmọ́ ní géèmù làwọn abífẹ́ play. This is another means of installing another Fulani. At the end of the day, see, towards the end of the tenure, one ní Buhari lose ó kù ti lọ́dún mẹ́rin tó fẹ́ ó ti lọ́dún mẹ́jọ tó fẹ́ kó lò. Wọ́n wá ló lose election, wọ́n ló lose appeal. Atiku ló win. Nigeria will now be back at the feet of Fulani again, at Fulani's mercy again. Yes, àwọn bandits àwọn aráyè fẹ́ fúrọ̀gbọ́. Àbí ṣé Àtíkù àlọ́dún mẹ́rin á lò fẹ́ dúró kò ní fẹ́ lọ́dún mẹ́jọ tí ẹ pé Yorùbá Áfíríkà ronú o Yorùbá Áfíríkà ronú ibi tó yẹ ká sọ̀rọ̀ sí ẹ bá wa sọ fún wọn ẹ bá wa bẹ̀ wọ́n ẹ bá wa pè wọ́n kí wọ́n fi Ìgbòho sílẹ̀ ọmọ ọlọ́mọ ní kò jẹ́ oníkálùkù náà ṣàbímọ. What is this man sin? What is the sin he has committed? He has done nothing wrong. Yorùbá tí ó bá nífẹ̀ẹ́ ni ò nífẹ̀ẹ́ nítorí crusade ọwọ́ ẹ̀ kì í dẹ́ṣẹ́ gbogbo àwọn ànábì Ọlọ́run náà làwọn èèyàn máa nífẹ̀ẹ́ kódà àwọn ọ̀ràn wọn gan ló máa ń jọ́ta wọn àwọn ìran wọn ló máa ń jọ́ta wọn. Sotíran Yorùbá bá jọ ẹ̀ta kò jọ mí lójú bàbá ní Yorùbá tó fi ṣẹlẹ́yà kò mú fún mi it is natural bọ́n ṣe máa ń ṣe nìyẹn. àwa tá wà nípò àwa tá lẹ́nu ẹ jẹ́ ká ronú sí káwo kí ni géèmù tán play fún wa yìí it's a clean game. látijọ́ tí ọmọ Buhari ti ṣe wedding tó ti já ti kú lọ lọ dúró nídúró bàbá ìyàwó àtijọ́ ìlara ti fún mi bí bàbá ọkọ dẹ̀ ni àdé ìlara ti fún mi ṣọ́ọ̀tì tán fẹ́ gbálẹ̀ rí Yorùbá ẹ jẹ́ àjọ jókòó ká ronú o tí Yorùbá bá lóun fẹ́ lọ n tó fàre o géèmù tí wọ́n ń gbá gbogbo ìgbàre o must we remain as a slave even in our father's land. àwọn ọmọ wa ń bẹ̀ bìbà tí wọn ò ríṣẹ́ ṣe ẹ̀yin náà ẹ wo rate tí crime fi increase kí ló fà failure of this government ní ẹ lè rí rẹ̀ l'Amẹ́ríkà ẹ lè rí rẹ̀ London common South Africa ẹ lè rí rẹ̀ a country that has interest on their citizens ó níye tí wọ́n fún àwọn tí wọ́n wà nílé gbàkòrò tí Amẹ́ríkà fún wọn tí UK fún wọn èló Nàìjíríà fún wa èló ni wọ́n fún wa because the government has failed that is why the rate of crime is increasing every day.
oníkálùkù wá sọ̀rọ̀ ẹ̀ di ejò ẹja lẹja ń jẹ sọ́ra tó bá ti rí kọ̀ọ̀kan ṣán ní obìnrin ò lójú tì mọ́ ọkùnrin ò lójú tì mọ́ oníkálùkù tí ó ti tó hùn kiri because the government has failed and yet they want to rule us again. Yorùbá já lajú wálẹ̀ o òun tá a béèrè fún ni gbogbo àparapọ̀ ká béèrè fún ẹ̀tọ́ wa kílẹ̀ ẹ̀tọ́ wa òun náà ni pé gbogbo ogun wa tí wọ́n kó lọ lọ́dọ̀ wa bí kán lò fún wa ká gba nǹkan wa ká máa ṣe administration wa bí ìgbà yàwó lọ́wọ́. àwa la ní airport oníye tó jáde ń bẹ̀ àwa la ní seaport oníye tó jáde ń bẹ̀ oníye exportation and importation tó lọ ń bẹ̀ epo ilẹ̀ Yíbò ló ní fine àwa náà lépo ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kan sọ tán nílẹ̀ Haúsá lẹ́yìn irrigation farming tán ṣe what else ẹ̀tọ́ tó máa Haúsá dẹ̀ ní nílẹ̀ Yorùbá nílùú Nàìjíríà yìí òun kọ́ lẹ̀tọ́ tí àwa tó kù ní ẹ̀tọ́ tí northerners ní kọ́ ni Yorùbá ní òun kọ́ ni Ìgbò ní likewise south àwa tá a sájẹ̀ south generally second class ni wá or even third class because Fúlàní bàálù ó fẹ́ wúlò jù wá lọ. Must we continue like this? I'm not instigating violence, but I am saying the truth that we should see what we're supposed to see. A gbọ́dọ̀ rí nǹkan tó yẹ ká rí sí Yorùbá àsìkò tó yẹ kí Yorùbá ronú lélẹ́yìí. Ká má sọ̀rọ̀ wa ní bọ́ọ̀lù kàjẹ́ ká má jẹ́ kó gbá wa kiri mọ́. Let us face reality. Ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ Yorùbá ẹgbẹ́ wa, ẹ jẹ́ ká ṣe tó yẹ ká ṣe fún Yorùbá. Ìran Timothy wà ń bẹ̀ tí vice president bá lóun gbọ́ tó bá lọ tó burú jù ni. Kí ni guts tí àwọn family 3 years old ní tí president fi lè lọ sálámọ̀ sí wọn tó fi lè lọ kí wọ́n bẹ̀ kí ni right tí yẹn ní tí Timothy Adégòkè ò ní kí president náà lọ kí kó lọ kíyàwó ẹ̀ kó wà kó sí pátá ìṣe bí Yorùbá níjọ ni wá but rárá o géènì wo náà fẹ́ rí lérúwà ìbò mélòó náà fẹ́ rí ń bẹ̀ tó nǹkan máa rí Kánò kó lè wà ní ìwé ìtàn ó nífẹ̀ẹ́ wálé Haúsá wọ́n dìbò fún wa wọ́n dẹ̀ ń tàn wọ́n ni. mo mọ̀ pé náà oko iná ilé lọ́mọ ẹranko wọ́n máa padà yá gbẹ̀yìn àwa yìí náà padà wá bá gbẹ̀yìn Yorùbá náà máa padà wá bá gbẹ̀yìn gbẹ̀yìn nígbà bá kọ́gi mọ́ wọn mú. ẹ wo mọ́tò tí wọ́n lọ ràjọ ẹni mélòó ni wọ́n fẹ́ fún olóṣèlú ẹgbẹ́ wọn ló máa kàn kí mẹ̀kúnnù níbo lẹ́yìn kí wọ́n fún mẹ̀kúnnù 1,000 àtàlùbọ́sà kan àtẹ̀wà ẹ̀wà kékan àti ráìsì kékan náà ṣe máyé lè kẹ́ má rò jẹjẹ kébi ti pa yín dáadáa kó tó tàtúkọ̀ election so that ẹ bá ní ráìsì ẹ̀ nílé sọ pé ẹ̀fẹ̀ ẹ̀wọ̀n ìta àrà kó ráìsì sí 30-something thousand wọ́n wá gbé kékan wá lọ́fẹ̀ẹ́ èèyàn wà ní bẹ́mọ̀ wọ́n mọ̀ máa fàyè ní wá lára ní débi wípé ń gbò bá tàtúkọ̀ election bí wọ́n bá gbé wọn 1,000 ẹ̀fọ́ wọn ní ẹ̀wọ̀n mọ́tò tẹ ẹnìkan tó lọ fowó rà bá gbé sí. so ló ra mọ́tò yẹn ò ẹnìkan wọ́n fẹ́ pín torí election ẹgbẹ́ owó tí wọ́n fi ra mọ́tò yẹn tí wọ́n bá rọ́jú tí wọ́n dijú nílẹ̀ Yorùbá pé yes mo fẹ́ dá iléeṣẹ́ lẹ́lẹ̀ Yorùbá mi tó ṣe bàtà ni wọ́n ń ṣe ní iléeṣẹ́ yẹn tí wọ́n dẹ̀ gba 10,000 staffs ẹjọ́ ṣe 10,000 ti kúrò nínú àwọn tí ò ní jẹ́ ṣe ẹbí 10,000 yẹn sọ nídìí kọ́ campaign fún kó tó dìbò fún wọn but reverse is the case òṣìṣẹ́ ló mẹ̀kúnnù ló ń sanwó ló ń san tax àwọn ni wọ́n tó ń fi ra rẹ̀ ń wò yìí ẹ wo jíìpù bó ṣe lọ rẹpẹtẹ ọ̀lẹ́ máa láàrin ara wọn bẹ̀ ní ẹ̀wá ní tó oh God Yorùbá àfikà ronú o àfikà jí dìde ńlẹ̀ o àfikà ronú o Ọlọ́run á ṣe dáadáa fún wa ẹni bá ní kọ́ọ̀lù ẹni bá ní tó fẹ́ sọ sí ẹjájọ sọ́kó yéra wọn ó wù mí kájọ sọ̀rọ̀ 081 3067 2361 081 367 2361 ẹ ti lè kọ́ọ̀lù wọlé ẹni bá fẹ́ kọ́ọ̀lù bá gbé nọ́mbà ẹ̀ sójú ẹ̀. tó bá di aago mẹ́ta ọ̀sán ìlágbára Ọlọ́run ẹ pàdé wa lórí ìṣẹ̀lẹ̀ ńlá nígbà ká máa fún yín ní information
lórí ọ̀rọ̀ Timothy Adégòkè. Hello. 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 Ẹni yẹn pa fúnra ẹni. Ẹjọ́ tẹ́ bá fẹ́ pè wá wọlé. Bóyá orí TV lẹ ti wò wá ni o. Bóyá orí fóònù yín ni o. Ẹ bá wa yí fọ́lùmù yẹn sílẹ̀ kẹ́ tó pè wọlé ẹjọ́. Aago tá wà tá ṣe prógráàmù yìí. Lọ́wọ́ ìyá ti wà ní aago 11 àbọ̀ ní Nàìjíríà. Hello. Ẹjọ́ ẹ bá yí fọ́lùmù yẹn sílẹ̀. Ẹ yí fọ́lùmù yẹn sílẹ̀. Ẹ yí fọ́lùmù yẹn sílẹ̀. Hello. Hello sir. Ẹ káàárọ̀ sir. Lágbára Ọlọ́run. Orúkọ mi ni Ọlájídé láti Ifọ̀ láti Ifọ̀. Láti Ifọ̀. Bẹ́ẹ̀ni. Ok. Mo ń gbọ́ yín sà. Wọn ò ní tó ń sìn yìí. Yorùbá ò dẹ̀ mọ̀ wípé wọn ò níbi kankan lọ. Ipò tó ń lé yẹn wọn ò lè rí. Àti táwọn bá padà kábà fẹ́ẹ́ ṣọ̀kan. Ibi tó yẹ pé afẹ́ sí ni káàkiri tó máa yẹ pé afẹ́ jà fún referendum ní ẹgbẹ́ ká gbà fún yẹn náà. Mo dá bá fẹ́ ká ṣe ìyá ń jà àwọn èèyàn Nàìjíríà. Wọn ò rẹ́dì láti ṣàtúnṣe fún orílẹ̀-èdè yìí. Ìkà ní àwọn olórí wa mùtẹ̀mùtẹ̀ ni wọ́n. Wọn ò rẹ́dì láti tún ìlú yìí ṣe. Nǹkan tá a ní ní ìlú yìí tí China bá ní wọ́n máa sọ pé yìí. Wọn ò rẹ́dì láti bá wa ṣe, wọn ò rẹ́dì. Wọ́n lè pẹ́sẹ́ ní Yorùbá, àwọn ọba gbogbo àwọn ọba wa lọ pàápàá alábọ̀dé ni wọ́n. Alábọ̀dé làwọn ọba wa. Ṣùgbọ́n mo mọ̀ wípé wọ́n tọkọ ìyá àwọn ọba wọn. Agbára Ọlọ́run, bàbá ikú iṣẹ́, Ọlọ́run ràn yín lọ́wọ́. Àmì ẹ ṣé sà o. Ẹ pàdé wa láago 3 ọ̀sán. Ẹ pàdé wa láago 3 nígbà tá a máa ṣe ìṣẹ̀lẹ̀ ńlá lórí Timothy. Bẹ́ẹ̀ ni sà. Ẹ ṣé o. Ok sà. Ẹ sà. Àwa tí a bá ní nǹkan sọ lórí ọ̀rọ̀ tá a sọ kalẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ lágbára láti ní kí wọ́n foríjì olóyè Sunday Igboho. Ẹ bá wa ṣe bẹ́ẹ̀. Oníkálùkù wa náà kúkú bímọ. Ọmọ ọlọ́mọ ni. Ẹ ti ẹ̀ wo ti yẹ́ ẹ̀ tó ti dàgbà. Hello. Hello, ẹ káàárọ̀ sà o. Ẹjọ́ ẹ bá wa yí fọ́lùmù ẹ̀hẹ́n. Ẹjọ́ tó bá máa pè wá. Ẹ bá wa yí fọ́lùmù tẹ́ fi ń wò wá yẹn sílẹ̀ ẹjọ́. Hello. Hello, ẹ káàárọ̀ sà o. Ẹ káàárọ̀ sà. Yes sir. Ẹ kú sẹ́. Yes sir. Olúwa wà pẹ̀lú wa o. Àmì o. Ọlọ́run máa fún yín dé. Ọlámù àmì. Tẹ́rí tí mo rí lórí ọ̀rọ̀ àwa Yorùbá, orúkọ mi ni Adémọ́lá láti Port Harcourt. Port Harcourt, yes sir. Yes sir. Ní tí mo rí lórí ọ̀rọ̀ àwa Yorùbá ni pé ọ̀dọ́ mo máa ń tẹ̀lé ní ètò yín. Ó tó lè pé ó débi tó dídú iná. Tẹ́rí Ọlọ́run kó láwà, àdúrà náà láti máa gbà. Ojú tí Yorùbá jìbì. Mo ń gbọ́ dáadáa. Tó fi wo ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí irú yín. Lórí tó yẹ pé irú ọba gidi ní pé kẹsẹ̀ pé mo yín yín o. Lẹ́yìn àbá lọ́mọ ọkọ Yorùbá ẹ̀jẹ̀ àti káyì. Tí irú yín bá pọ̀ ní àwùjọ tó ń kéde fún aráyé lórí ètò ìṣẹ̀lẹ̀. Bẹ̀kọ́ kìí ṣe pé yíkẹ́ mímọ yín ni ló ṣòro. Bọ̀dẹ̀ ń ro tọ̀pọ̀ mẹ́kan náà máa ń tẹ̀yìn sọ. Gẹ́gẹ́ bí ènìyàn náà ti máa ń bá pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ Yorùbá bíbá ẹ̀mí wípé mẹ́jọ àtúntò ara wa nìkan. Ṣùgbọ́n àwọn tá à ń sọ̀rọ̀ pa wọn yìí wọn ò ní tèrò ẹ̀dá kan kọjá èrò ara wọn. Èrò ara wọn ìmọ̀ sáré nìkan ẹni tí ń sọ wá sí èrò ní ilẹ̀ Yorùbá ẹ̀sẹ̀ fẹ́tẹ́sẹ̀ yẹn bá ti dá ẹ̀dá ìkú bá bàjẹ́ pọ̀ náà. Tọ́lọ̀ tí èsì ti pé tọ́lọ̀ fẹ́ nìyẹn. Àgbẹ̀ àwọn tó jẹ́lẹ̀sìn wa náà pásọ àfa àwọn àbáláyé ẹ̀sìn ìwà àtúmọ̀ òtó fún ọmọ ìjọ gbogbo bí bọ́lẹ̀ ti ń wáyé nìyẹn
kò tó kọ́ máa jọ ní ọmọ kékeré lọ sóko owó ọmọ tí ò ti sò jálẹ̀ nù ọmọ ọmọ tó jẹ bọ́yọ́ máa wà níbi ó ti gbowó jẹ ní tí ó sòkò owó kí ni nǹkan tó yẹ fẹ́ fi so kọ́lọ̀ ọba kọ́tà ló pa ká máa gbàládùn àná ni ṣùgbọ́n ni wọ́n tún gbàdúrà kan lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́lọ̀ ọba kọ́tẹ̀ bá mi wọlé àbẹ kó tó bá wa yàn fún yín lára àwọn tí ó tó máa kígbe irú nígbà tó ti kọ́ tí ọba tí ó yẹn báyìí ní ìlú ní kíkẹ́ ń tẹ̀lé ń dùn tí wọ́n yẹ pa wá sáà ní màmá ẹ̀yin ẹ̀kọ́ ọ̀kanlẹ̀ ti fi owó di o ní nítorí yẹ tó ọlọ́run sì máa fún yín sí gbogbo bọ́tà tí wọ́n á wùyọ̀ ọgbọ́n owó ní àti ilẹ̀ tí wọ́n pọ́n tó lórí ọ̀rọ̀ yín ẹ̀kú yóò mú kọ́ ní wọ́n kàn sẹ́rù wọn náà gbogbo ẹ̀yin tẹ̀sí ètò Yorùbá ní tinú tọkàn wọ́n á kàn sí lágbà òpé ó tẹ̀ pẹ́ ìkánsẹ́ǹsì tinú tọkàn ọlọ́run pé kí jẹ́ síbẹ̀ ẹ̀kọ́ lè ní tẹ̀sí lọ ọlọ́run ti sàn yín lẹ́sàn dáadáa ọlọ́run ní sálẹ̀ má sàn yín lẹ́sàn dáadáa gbogbo ìtẹ̀sí tinú tọkàn kí ìṣe alágàbà ń kiri ẹ̀kú yóò mú ká lọ́tọ́ ọmọ sẹ́rù wọn àlóyè ọ̀rọ̀ yìí wọn ò ní rí inú wọn ò ní rọmọ yín mú wọn ò ní ráyà yín mú ẹbí yín wọn ò ní rí mú àwọn bẹ́ẹ̀ àwọn ni wọ́n mọ̀ forí ara wọn gbìdì àdúrà wọ́n gbà àdúrà náà mọ̀ gbà bẹ́ẹ̀ sì ń kí ẹ̀dá pẹ̀lú mọ́jọ rẹ̀ yìí ẹ̀dúbọ̀ máa bá wa tẹ̀síwájú kò ní jẹ́ kí àwa etí ìtawá iná òdì torí bí ìbá jẹ́ pé ní Yorùbá òkà wọ́n fi yín náà láti ń gbéra láti máa wọ́n ti kọ́ náà àdúrà wọ́n gbà ọ́. àmì ẹ ṣe sá o. ẹ sá. ọ̀rọ̀ tí mò ń sọ lọ lẹ́ẹ̀kan kan tó wọlé ẹ̀yin tí ẹ bá nípò tẹ́ ẹ wà nípò tẹ́ wà lágbára ẹ bá wa àpíìlì sí wọn kán rìlíìsì olóyè Sunday Igboho. hello ẹ káàárọ̀ o. bàbá pàṣẹ wọn kó tí wọn gbà. ẹ ra sa o. hello sir. hello mò ń dá yín lóhùn sa. Samuel ló sọ̀rọ̀ láti etí ọ̀sà ní Èkó. Èkó yes sir. ẹ pé tòun sà. yes sir. bàbá àwọn nǹkan tí mo kàn fẹ́ dá lórí nǹkan tẹ̀ program láàárọ̀ yìí. àdúrà wa ni pé àdúrà ọ̀tá àwọn máa gbà ní pé kọ́lọ̀ jẹ́ ká ló bá tó ní ìlú. kìíní kí wọ́n lé lẹ́gbẹ́jẹ́ àti wọ́n lé yìí kọ́lọ̀ mọ̀ sí ká ló bá gbé fún wọn. ìgbà wọn tí wàá mọ̀ pé wọ́n ti gbé tó lọ. ẹ ṣe sá o. ẹ sá. ẹ jọ̀ọ́ ẹ bá wa àpíìsì wọn torí pé tá a bá ṣe bíi pé kò kàn wá tí Sunday Igboho la rí a ti rí Tabíọ́lá lọ o a sì ti rí Awólọ́wọ̀ lọ. hello sir. hello. ẹjọ ẹyí fọ́lùmù yẹn sílẹ̀ sà ẹyí fọ́lùmù yẹn sílẹ̀. yes sir. ẹ káàárọ̀ sà. orúkọ mi ni Ọpẹ́yẹmí láti Jẹ̀bú-Òde. Jẹ̀bú-Òde ẹ̀wẹ̀ só o. àwọn àyẹ̀ rẹ̀. ẹ wò ó lórí ìkọ̀tà fẹ́ dá sí àwọn jíjẹ bá wa yìí ọ̀rọ̀ òye wa o. ẹlẹ́dàá tó dé sí wọn tó kó sí àjọ wọn sí campaign Nàìjíríà kẹ̀tọ́ ń dàrú gbogbo nǹkan ò lọ dédé gbogbo nǹkan táyà ń tẹ̀lé ra tẹ́lẹ̀ sí ó ti di 200. bàbá wọ́n tó wá di títí débi pé sí àwọn ọmọ ọlọ́mọ lọ ń kó kiri àwọn tó yẹ pé tó àwọn ọmọ tó ń bọ́ fámìlì ọmọ ẹ̀mí ìwà ń sìn kò lè wá ṣe gidi ẹ̀rọ máa kó kiri pé yahoo bọ̀ ìlú yahoo kì ní kan ni ẹ̀jẹ̀ ẹ̀ bá wọn jẹ bá wọn sọ̀rọ̀ kọ́mọ́ yẹ ká tó kò tẹ̀ tẹ́lẹ̀ kejì ẹ̀jẹ̀ ọ̀hún bàbá ẹ bá wọn sọ̀rọ̀ ó wá ṣọ́ pé àwọn náà máa gbọ́ báyìí. ẹ ṣé o. ẹ sà. ẹ jọ̀ọ́ tẹ́ bá ti fẹ́ pè wá wọlé ẹ máa bá a rántí fi fọ́lùmù yẹn sílẹ̀. hello ó mà ṣọwọ́ Nàìjíríà gan láàárọ̀ yìí mo rò pé ará lóyìnbó ti jì ó ṣọwọ́ Nàìjíríà gan léni o. ká bá ti fẹ́ pè wọlé ẹ jẹ́ ká máa yí fọ́lùmù rédíò wa bí ó bá jẹ́ rí tv lẹ tí ń wò wá ẹ bá yí sílẹ̀ tó bá dẹ̀ jẹ́ kórí fóònù ni ẹ bá wa reduce volume yẹn kó dákẹ́ pé wọlé kí n tó sì máa gbóhùn ara mi bẹ̀ tí bá ti gbọ́ tí wíṣpẹ́ tí lo ẹ̀ nìyẹn first ara lóyìnbó rè o. hello.
ok ẹ tí sùn. Hello sir. Láti country wo ni. Bẹ́ẹ̀ ni mo wà live. Ó yá máa sọ. Mo ń gbọ́ yín, gbogbo ayé kan ń gbọ́ yín. Ẹ̀kọ́ gbogbo wa pátápátá àti pásọ̀ àti gbogbo everybody àkọsílẹ̀ ìṣúná wàhálà yìí. Ẹ̀dọ́gbà. Ẹ̀dọ́ àìṣòótọ́ ni nítorí àwọn àmì wa nínú ìṣẹ̀dá nítorí ẹ̀tọ́ ọlọ́run máa fẹ́ fún. Ẹ̀dọ́. Bẹ́ẹ̀ni. Ìdíkà ti ní ìdíkà tó tó ìdíkà tó tó. Ẹ ṣé gan sà. Ẹ ṣé gan sà. Ẹ ṣé o. Láti country wo lẹ ti pè yìí? Country wo lẹ ti pè wá yìí? Canada, okay. Ọ̀dà. Mo rò pé yẹ kó máa sùn lọ́wọ́ Canada sí. Ọlọ́run ayọ́nu sí wa. Ó yá wa nípẹ́ parí ẹ̀ o. Àwa tá bá ní nǹkan sọ ní pápápá, ẹ jẹ́ ká pè wọlé. Tá bá dẹ̀ ti pè ká máa reduce volume nǹkan tá fi ń gbọ́ wa. Hello. Hello. Ẹ ra sa o. Ẹ káàárọ̀ sá o, àti ìyálẹ̀ sá o. Ẹ ra sa. Yẹ sá, mo ní ká dá sí ètò ní o. Ẹ dá sí. Yẹ sá, ẹ wo àwọn ọmọ Yorùbá náà ní dárúkọ ara mi o. Torí olóyè mi nílùú, mo ń dẹ́kọ̀ ara mi. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá ọ̀rọ̀ wa gba ètò gidi. Ọjọ́ tí mo ti rí sí Buhari, ṣé ẹ gbọ́ mi sà? Bẹ́ẹ̀ ni sà. Ọjọ́ tí mo rí sí Buhari tó ti àfíì. Ìjọba mo ti mọ̀ pé Fúlàní tó Fúlàní gọ́ọ̀mẹ̀ntì lélẹ́yìí. Àtìkú ló àpíìlì sà. Àtìkú ló àpíìlì. Àtìkú máa débẹ̀ o. À ń tọ́ra wa ni. À ń mú yẹn àkúrẹ̀ máa débẹ̀. Lẹ́yìn ká gbàdúrà bí Sunday kò ti máa kóró ní àmọ́ ọmọ Fúlàní tó wà. Bẹ́ẹ̀ olóṣèlú tó bá fẹ́ tẹ̀lé Yorùbá nation kó tẹ̀lé ètò ìbàdàn tẹ̀lé kó máa bá tiẹ̀ lọ. Ìrọ́jú kó máa tẹ̀rù Fúlàní kù ní lórílẹ̀-èdè yìí. Kẹ́kẹ́ ti sọ ọgbọ́n fún yín Àtìkú máa gún ìgbésí ẹ̀ fọ́nà máa jà lọ́dọ̀ APA. Ìgbẹ́ gbogbo àwọn àgbàlagbà Yorùbá wọ́n fẹ́ kọ̀ǹtẹ́ wọ́n bá ti máa di ọdún yẹn anọ́dá ìdí ẹ̀ ẹgbẹ́ kájọ máa wù náà. Bẹ̀tẹ̀ mi gbàdúrà o kí ojú àpò rẹ̀ kó jà fún wa o. Èmi jẹ́ lọ. Ẹ ṣé gan sà. Ọ̀rọ̀ ńlá rèé o. Ọ̀rọ̀ kàbìtì lélẹ́yìí o. Láti kú wá padà débẹ̀. Ṣé Yorùbá tó wá dó fọ́dún mẹ́jọ míì? Ẹja máa bọ́rọ̀ bọ̀ káwò kí ló fẹ́ ṣẹlẹ̀. UK ẹra máa ó ẹra sa ó. Hello ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sa ó. Yes sir. Láti UK àbí? Hello mo ní láti UK. Bẹ́ẹ̀ ni sir. Bẹ́ẹ̀ ni. Yes sir. Yes sir. Ó yá. Ṣé Yorùbá tó wá dúró fún ọdún mẹ́jọ? Fúlàní àwa pa dẹ́dẹ́. Ọlọ́run. Fúlàní a máa ṣe bó ṣe wọ̀n again because Atiku is a Fulani man. Mr. President is a Fulani man. And Fulani gùn lórí premise yẹn
pé àwọn ní Fúlàní lókè láti máa ṣe tó wọ́n láàrin Nàìjíríà tí wálẹ̀ Yorùbá la rí tá à ń sọ yìí tí wọ́n táwọn tí ilẹ̀ Haúsá burú. Hello ẹ káàárọ̀ sá o sá àmì o Tajudeen. Okay, no problem. Ṣé àwọn nígbà tí wọ́n lè bẹ̀rẹ̀ Yorùbá? Wọ́n máa ń dáná ọ̀lẹ̀ sí ara rẹ̀. Ṣé gbogbo ọdún lọ nípò? Wọ́n ti bẹ̀rẹ̀ wọn tó jẹ máa ń dìbò fún àwọn èèyàn wa tí oṣù tẹ̀lé wọn. Ìbẹ̀rẹ̀ ṣe tí wọ́n tó láti máa jẹ ní wá. Wọ́n ti ní ibi inú tó ti pa èlò nílò kọ̀ọ̀kan rárá tó gba ìtòrí. Láàárín sí wọ́n gbọ́ tẹ̀lé àwọn arúgbó ẹ̀rẹ́ yẹn lọ. Ọlọ́lá àti ti àtúrò. Àbí náà ti wọ́n wá bá ìjọ ìṣẹ̀jọ́ láti ti lówó. Ṣé ó fẹ́ tó máa padà wá ní àbí tó bá fẹ́ ṣe? Ó máa sọdún mẹ́jọ ni ẹ fẹ́ kọ̀. Nìkan ló máa já sí bẹ́ẹ̀ ni. Hello. Era sao. Hello. Hello. Ẹ káàárọ̀ sà. Ọládìgún. Network yẹn ò clear sà. Hello. Network yẹn ò clear o.
ẹ lè rí dá ìsà ẹ lè bá rí dá ẹ̀ nẹ́tíwọ̀kì yóò clear àgbọ̀n nǹkan tẹ̀ ń sọ. Hello. Yes, sir. Ó ti clear báyìí. Orúkọ mi ni Ọlálẹ́kan láti Ìjẹ̀bú. Láti Ìjẹ̀bú. Òru Ìjẹ̀bú. Ṣẹ́gi ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yẹn tó fẹ́ dá sí wọn bá jẹ́. Ok. Ṣẹ́gi ti àwọn olóṣèlú wa yìí. Ẹ̀yìn Ọlọ́run ni kó máa ṣàánú wa ọ̀rọ̀ wọn àti àtọ́lọ́run nìkan Ọlọ́run nìkan ló mẹjọ́ dá. Àwọn olóṣèlú bẹ́ẹ̀ nínú Nàìjíríà yìí àwọn náà ló ń dá sílẹ̀. Tó pọ̀ jù ní Nàìjíríà bá àwọn ló ń dá sílẹ̀. Kẹwàá rí ọ̀rọ̀ wọn tó ń ní pé àti Ọlọ́run nìkan. Òun ti pé ṣẹ́rí ti olóyè Sunday Adéyẹmọ sọ́ni wọ́n lọ sí wọn níbi kan àti wọ́n lọ sí títí kan. Òun ṣe àwọn ló ti mọ́lé ìfẹ́ ṣe èèyàn ló ti mọ́lé. Bí o ti ṣe ìjọba ní kéde sọ Ọlọ́run ló mọ̀ fún ara ẹ̀ lọ sí Adéyẹmọ tó mọ̀ lọ sí pamọ́. Tó fi pamọ́ síbẹ̀. Ṣẹ̀wá rí tí ó bá yá Ọlọ́run tí Ọlọ́run fẹ́ sílẹ̀ tí Ọlọ́run fẹ́ sílẹ̀ tó bá ti kò fún Ọlọ́run láti tún fún Ọlọ́run fẹ́ lò fún. Èmi wọ́n máa fún ara ẹ̀ kọjá ló máa lọ bí ó jáde. Bẹ́ẹ̀ni. Ṣẹ́gi ìdóhùn báyẹn gbọ́ kò ó ṣe àwọn olóma ọkọ̀ ṣe ìgbésẹ̀ àwọn náà ni ó máa ṣe gbẹ̀yìn. Dábìlì ẹni tó kí lọ́ kó pẹ̀lú kọ́lá tó ti ló ṣe ilẹ̀. Tó ló ti dábìlì padà wá sí pupa. Ẹyin tó lọ sí sí ẹ wọ́n fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ni. Wọ́n fẹ́ lọ kọ́ ẹ̀kọ́ kan lára wọn tó máa padà wá sí ìjàpọ̀ wọn. Ṣẹ́gi tó bá tó àpò sí àtìlẹ́mú wọn máa jáde tí Ọlọ́run fún àyè máa ti jà Nàìjíríà jà ní kò ṣe pé ní olùdájà gbàtí ìwòrè ìtọ́jà àtìlẹ́mú tó sọ pé tó ń pa igbó máa ẹ pé àgbọ̀dọ̀ yọ ìgbà gbọ́dọ̀ ya ìgbà gbọ́dọ̀ jáde ìrànwọ́ ìsìn gbogbo Nàìjíríà wà jọ ń pariwo pé à kìíní kan ìgbọ̀ ìjọ ń sọ̀rọ̀ ní àtọmọdé àtàgbà àtọ́kùnrin àti gbogbo ara ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ni. ṣé wàá rí sí ọ̀rọ̀ náà dé tó láì àwọn tó fẹ́ pé wọ́n ti lọ ká mọ́lé tó ní wọ́n ti kiri kan wọ́n bá olóńgbò wọn ṣe kiri kan wọ́n ti dára wọn ti kiri ní àtúntò fẹ́ẹ́ níbo ni sọ̀rọ̀ ń pa ẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ni. ní ló gbá dé wọ́n gbá lọ sí pẹ̀lú ìbọ̀dù wọ́n gbá wọn bí ti wọ́n dé. Bẹ́ẹ̀ni. ṣẹ́gi Nàìjíríà sáàtì láàrin àrùn kìrìsì sáàtì tí ìjọba ti tètè tó bá ti tẹ̀ ìgbóná báyìí wọ́n máa gbé wọ́n máa ti gbóná ọlọ́pàá tó tètè lọ sílẹ̀ díẹ̀ báyìí ìyá máa gbàgbé amágbàgbé ó jẹ́ ìpè ó ti kọ́mọ̀ ó ti ìwà àti àṣà Nàìjíríà àti tó lọ tó bóyá àwọn àdìgbà dẹ̀ ti fi òòlù sọ ó jẹ́ kí gbogbo àwọn ọmọ ẹ̀ náà tó ló jẹ́ kí níṣàlìsì àti ògbówó lè lò ògbówó lọ́la nípa gbogbo ẹ̀ ló jẹ́ kó máa pọ̀ sí Nàìjíríà òun ló jẹ́ kó máa pọ̀ àwọn ènìyàn wọn ti sílẹ̀ ìgbéràn tí ṣògbó owó ní ọwọ́ ti sílẹ̀ tí ó wá ní owó tó bá ń gbé owó ṣe Òye mi o. Òye mi o. Tó òdodo ọ̀rọ̀ ó náà ni ọkùnrin tó sọ̀rọ̀ yìí sọ kí lọmọ 16 years fẹ́ fi oògùn owó ṣe tó bá lówó ọ̀hún tó bá lọ ìfẹ́ lọ. Hello. Hello, ẹ̀rọ máa ń. Ẹ jẹ́ bá wa yí tẹ́lì yẹn sílẹ̀ mà. Hello mà. À ń gbọ́ yí clearly mà. Láti UK, mo ti rí pé UK náà ni. Yes. Okay.
èèyàn kan náà ló ṣáàdì wọn máa ṣe sí ilé yẹn. So mo wá bèrè pé this group is understanding and if there is any ẹ má bèbí ẹ lọ́ra ẹgbẹ́ ìṣòro because the job you are doing is good job. So then ọlọ́run bẹ̀ máa lọ́wọ́. Mọ́mí wa, hello, ẹ ṣeun, thank you for your concern ma. Thank you for your concern ma. Hello. Yeah, mo lè ṣeun gan ma. Ṣé rí ìgbà tèmi náà ń gbọ́ lánàá, first time tí màá gbọ́, òun náà lànà pàjá. Èmi kàn rẹ́rìn ni. Torí mo wo fídíò Oríyọ̀mí yẹn. Mo wo fídíò Oríyọ̀mí yẹn, èmi kàn rẹ́rìn ni. The only thing tí mo lè sọ pé yàtọ̀ kò ju pé tí bá kò Oríyọ̀mí wọn gbé kọ́, kò sí yà kankan láàrin wa. Kìdẹ́ṣẹ̀ mi nìkan náà ti gbé kọ́ wọn. So although mo ti plan pé tó bá di 3 tá bá máa ṣe program ìṣẹ̀lẹ̀ ńlá tá ti ń sọ̀rọ̀ Timothy Adégòkè, I will explain it comprehensively. Everybody will now hear it pé ẹ ti gbọ́rú ẹ̀rí wá kí ló fẹ́ fàjẹ̀mí àtOríyọ̀mí èyí tó ti ẹ̀ṣẹ̀lẹ̀ níjọ́sí tí mo fi pariwo síta àwọn kọ́ ni wọ́n ṣe engineer àwọn ló ṣe and immediately àti settle ẹ̀ and people have been seeing us àtijọ́ jáde àtijọ́ wá mo ti lọ sọ́fíìsì wọn ti wá síbí so fans kọ́ ọ̀ṣẹ́ mọ̀ pé tó bá nífẹ̀ẹ́ èèyàn wọn ò ní fẹ́ kí kankan ṣẹlẹ̀ sí so àwọn fans tèmi àtàwọn fans Oríyọ̀mí ni wọ́n ń sọ̀rọ̀ yẹn pé bóyá àjẹkù àwọn èèyàn kọ̀ wà concern ni kò síjà kankan láàrin nǹkan tá à ń sọ lọ́wọ́ sìn òun náà ni ọ̀rọ̀ olóṣèlú bí wọ́n ṣe ń ṣe wá nílẹ̀ Yorùbá tí wọ́n recognize àwa Yorùbá tó recognize Fúlàní then kí ló wá kọ̀ sí ẹ̀ tó fi fà á tó fi jẹ́ pé nísìn ritualist wá pọ̀ rẹpẹtẹ kódà láàrin ọmọdé ó là ń sọ lọ́wọ́lọ́wọ́ tẹ̀ dé bá wa lẹ́nu ẹ̀. Ó lágbára o bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ritualist mo fi ẹ̀rí fídíò kan bẹ́ẹ̀ gbọ́ mi. Bẹ́ẹ̀ ni mà. Obìnrin èèyàn tó ń yàgbẹ́ lórí ara wọn. Àárọ̀ ìránṣẹ́ sẹ́ẹ̀dì ẹ̀ sí mi. Orí yẹn ní kí ó tẹ̀sí tó bí ọjọ́ mẹ́rin. Èmi ṣe rí láàárọ̀ yìí ni mo ṣe rí wo láàárọ̀ yìí ni tọ́ ní gbogbo ọkùnrin tó bá gorí wọn báyìí wọ́n ti lò ó nìyẹn. Ìbáṣe ẹ wá àwọn àkókò tí mo wá rò ní ẹjọ́ náà lè sọ pé ìjọba nìkan tó fèdè. Àwọn pẹ́rẹ́ǹtì gan-an ó dàbí wọ́n ti ń bìrè báyìí o. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ kéékèèké lọ́wọ́ ọmọbìnrin kan tó tún ní wọ́n ká orí mọ́ wọn lọ́wọ́ àwọn ọmọ 15 years ẹjọ́ owó wo ni ọmọ 15 years ló lé. Ọkùnrin ni wọ́n. Ọkùnrin ni wọ́n mà. Ṣé àwọn ibè ṣé ẹ pàtó pé ìjọba nìkan ló fèèdì láyé àti gbogbo àwọn pẹ́rẹ́ǹtì náà fèèdì láyé láti lé wá. Orí òbí tó bẹ̀ ò bá lọ. Hello. Múra mọ́tò wá fún pẹ́rẹ́ǹtì. Sínú pẹ́rẹ́ǹtì jẹ́ ìdùn pé olóò ti fọ́ọ̀mù àkíyèsí ẹ̀ pé rẹ́ẹ̀dì ó ti dùn mọ́ ni. Tàbí. Kí lòun ṣe iṣẹ́ wo lòun ṣe sí kù ni mo rán ẹ. Hello. Hello. Mo ń gbọ́ yìí. Yes ma. À ń gbọ́ yìí. Ẹ̀rí pé kì í ṣèjọba níjọba fèèrè àwọn pẹ́rẹ́ǹtì náà tún fèèrè gbogbo èèyàn ní Nàìjíríà wọ́n dìdàgbé mi ìmọ̀ pé kí o ṣe máa pè é bóyá kì í ṣe kò bí ẹ̀yẹ́ mi. Kárí orientate ara wa kádẹ̀ redress ara wa oníkálùkù mojúṣe ẹ̀. Bẹ́ẹ̀ ni because ọmọ tó bá dé kówó wá lọ́wọ́ tẹ́tẹ́ lọ́dún ìsìn tó ń kówó gidi wá sílé tí ẹ̀jẹ̀ béèrè èyí irú iṣẹ́ wo ló ń ṣe. Òbí tó mú wá sílé tó ń ra mọ́tò tó ń kọ́lé ọmọ skul. Ẹ̀rí pé ọjọ́ ọ̀la Nàìjíríà ó máa jù náà. I don't know. I'm sorry, you know what you are doing a great job and God. Thank you. Ẹ ṣé mà o. Ẹ ṣé àdúpẹ́ mà. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ pàdé wa láago 3 lágbára Ọlọ́run. Hello. Hello, bàbá Gbàgede mà. Ma ẹ káàárọ̀ ma o. Ẹ káàárọ̀ pẹ̀lú ọ̀rẹ́ kó ètò. Yes ma.
afẹ́dá sí prógráàmù ni o. Ó yá mà. Ṣé rí nǹkan tí ó kàn wá bẹ́ẹ̀ ni pé ní ìmọ̀ báwa Yorùbá ṣe máa ń wo onítàkì orí wa gbà mí. Ok, nígbà tí Àtíkù ti lùsì kìíní tó tún wá ní wọ́n gbé ẹjọ́ dìbò. Ok, tí wọ́n bá lọ sí kọ́ọ̀tù bá ní ó wù ìbíkọ́ wá wá jẹ́ Àtíkù wá gbé wọlé. Àṣẹ ìwọkọ̀ tuntun ni. Àwa Yorùbá wa tí wọ́n kọ̀tínù láti máa sọ́fà. Bẹ́ẹ̀ ni. Tàbádẹ̀ wá sọ wá láwọn tó wà lókè òkun wọ́n fẹ́ dógun sílẹ̀ ó dún wọn lọ fẹ́ dá sílẹ̀ ní ẹni mo máa béèrè lọ́wọ́ ara mi pé lọ́nà wo la fẹ́ fi dógun sílẹ̀ níbi táwọn bíbá ara wà comfortable. Àwọn ọmọ kéékèèké tí wọ́n ní wọ́n ṣe ògùn owó ní Nàìjíríà bíi 16-17 tó bá jẹ́ pé ìlú òyìnbó ní bíbá ni wọ́n wà ní. Wọ́n máa fún wọn ní owó fẹ́rẹ́dìtà tó fi máa tọ́ta ara wọn tó máa ti máa ríṣẹ́ wọ́n lè wá máa sọ owó yẹn padà díẹ̀díẹ̀ tí ò ní ní wọ́n lára o. Kò ní sílẹ̀ pé bóyá ebi ń pa ẹnìkan abẹ́nìkan ò rí léjẹ́ abẹ́nìkan ò róúnjẹ jẹ. Ọmọ tí kí bá gba tí ò rẹ̀ sí owó tí ò sí bọ̀bọ̀ báwo ni ilé òṣèlú sísì kan tí ò dáa. Adẹ̀ tí wọ́n ní pé káwọn èèyàn pé kọ́ńjẹ́ ká sowọ́pọ̀ ká gba ara wa sílẹ̀ wọ́n ní irọ́ wọn ń takú. Kí wọ́n lẹ̀ bá fẹ́ sílẹ̀ ní ti gbogbo àwọn tẹ̀ ń pariwo tẹ̀lé àwọn olóṣèlú gbogbo wọn ní private jet wọ́n kí private jet wọn mọ́lẹ̀ wọ́n pẹ́ bí wọ́n kọ́ ara wọn kúrò nìyẹn. Before you know it. Ó máa wá kó ẹyin nìkan tẹ́ wọ́n máa bá tù pẹ̀lú wàhálà yẹn níbẹ̀ yẹn. Ṣé pípa tí wọ́n pa wá yẹn ṣé kò sí ìtò nígbà tẹ́ bá tí wọ́n sọ pé ẹgbẹ́ Hausa àti Fúlàní ní ìwọlé wọ́n tún wọ́n kàn kí wọ́n tún wá pa wá nìṣó. Báwo làwọn èèyàn wá ti máa ṣe bá dọ̀tí ẹ̀ lè tó kúlẹ̀ ọlọ́kàn ti ẹ̀rọ orí wọn? Ẹ̀yọ́ ni olóṣèlú kan fún yín gan tó máa tún wá jọ ní lójú tó jẹ́ pé ẹ̀sọ́ ọjọ́ ọ̀la ní. Gbogbo ọjọ́ ọ̀la àwọn ọmọ kékeré yìí ọjọ́ ọ̀la Yorùbá ní gbogbo wọn bàjẹ́ yìí. Gbogbo bóyá àwọn àgbàlagbà yìí wọ́n kú pa lọ àpò àwọn ọmọ wọn. Ìran ti nínú wọn pa àwọn ọmọ ti nínú wọn pa ọjọ́ ọ̀la ti nínú wọn pa tí wọ́n ń bẹ̀rù wọn yìí. Ó máa ń gbomijé lójú mi o ní gbogbo ìgbà. Nínú àwọn táwa nínú òyìnbó ti ẹ̀mú gbà wá àti wálé. Bàbá mi kú mi ò lè wálé ìyá mi pariwo ni má wálé bàbá tí mo ti rí pọ̀ ní almost 25 or 30 years ago. Pé kí n tẹ̀ wá tí wọ́n ṣe láti lè tẹ̀sí wọ́n á mi pariwo ní pé kí n jọ kí n má wà. Irú ìgbésí ayé wo nìyẹn? Irú ayé wo ni jẹ́ adáwọ́ kú sí ìwọ ọba ni? Kọ́nà ọ̀pọ̀lọpọ̀ jọ kó jẹ́ ká gbára wa sílẹ̀. Àwọn táwọn àlébà dídé bá wà kọ̀pọ̀tébù. Wọ́n sọ wọ́n kó wà lórí tó wà ń lẹ̀yìn pọ́tẹ́bí pa. Ṣé gbogbo àwọn tó bá wọn sọ̀rọ̀ owó lára yẹn tó máa kárí ni? Àbí owó wo lọ́lọ́sọ̀rọ̀ fẹ́ pín fún ọ tó fẹ́ kárí bí pé ká gbára wa sílẹ̀? Ká lè máa ṣètò ara wa fúnra wa. Gbogbo àwọn ìtọ́sí tàbá ni ká fi máa bọ́ra wa. Ẹ̀wọ̀n tí ìgbà táwọn ọmọ ṣe máa wà ní àṣẹ tó ń wà ní ọdíjẹ́ nìsí. Wọ́n ti fún gbogbo àwọn akérèsì, wọ́n ti fún wa lọ́wọ́ tó owó táwọn ọmọ yẹn ti máa jẹun. Bẹ́ẹ̀ni ìfẹ́ tó tún máa padà sílé ìwé. Ṣé gbogbo òwe tó sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà? Ẹ jẹ́ ká lajú. Mọ́mì, wọ́n fún ẹ̀yin òbí. Ẹ ló mà, wọ́n fún ẹ̀yin òbí tí àwọn ọmọ fẹ́ gbé sọ́dọ̀ ẹ̀ tán fẹ́ lọ lídé ńlé. Wípé àwọn ọmọ yín fẹ́ lọ lídé ńlé o, wọ́n wá fẹ́ ẹ̀yin òbí wọn lówó. Bẹ́ẹ̀ni wọ́n ti ṣàjẹ̀ sórí fóònù ní kábùkù fún email àti fún fóònù nọ́mbà. Pé kẹ́ máa fi bọ́ àwọn ọmọ yẹn o. Bẹ́ẹ̀ni sà. Jẹ́wọ́ Nàìjíríà fẹ́ dé rúpò yìí wọ́n lọ. Àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí ọdún náà yọ̀ǹda fún mi gbogbo wọn ni wọ́n ti fún lọ́wọ́ oúnjẹ torí pé wọ́n wà nílé pé wọ́n ti gba ìṣòro oúnjẹ káfíń oúnjẹ fún wọn. Ọlọ́wọ́. Bàbá ẹ kú ètò. Ẹ ṣé o. Ṣé a gbọ́ báyìí? Ìjọba fún òbí lówó. Àwọn ọmọ yín fẹ́ gbọ́lidé o, ẹ gbà kẹ́ fi máa bọ́ wọn o. Mi ò gbọ́ rí láyé mi. Fẹ́ tàbí màá gbọ́ rí rè é ló. Ẹ jọba reduce volume tẹ́ fi gbọ́ wa yẹn. Ó yá mo gbọ́ yín o. Ṣé kí bàdá tó sọ̀rọ̀ tọ́ sí? Ọlọ́run ìjọ sọ̀rọ̀ tọ́. Àmì o. Láì ti tó gbogbo ó yọ gbogbo ẹ̀lẹ́ kọ̀ọ̀kan. Ṣé kí kókó tó wà lẹ́yìn ọmọ ti pè é tẹ́lẹ̀ ọ̀rẹ́ jì? Láti sọ lórí fóònù mo fi pè é yẹn ni. Ṣé ẹ gbọ́ mi? Mo ń gbọ́ yín. Ṣé ní Nàìjíríà bí a kọ́ tó fi pè wá ní o ló jẹ́ ló fi lè lójoojúmọ́. Ẹ má wọrí, àwa náà ṣètò
káàmọ́ yín bá ti gbọ́ ní dé third term a máa fún yín ní 1 million 1 million wọ́n máa fún yín lórí ọmọ mélòó lẹ́bí ọmọ yín mélòó ló wà school. ẹ̀ẹ́dà tó tún lè ṣèjẹ́ ní nàìjíríà yìí ó ṣe 200,000 ó ṣe 200,000 years. mi ò gbọ́ rí láyé mi. ní nàìjíríà yìí tó tún lè ṣèjẹ́ ní nàìjíríà yìí ó ṣe 2,000 years. kí n kọ́ sọ pé ọmọ wà ní olóyè ọdún dé o. wọ́n fún mi lówó. wọ́n fún ní owó jẹ owó jẹ ní ọdún dé ó ní ọdún dé láwọn fún ní owó jẹ kéèyàn ló lọ wọ́n tí kò fẹ́ ṣe òkòwò. kéèyàn fẹ́ lọ tó fẹ́ lọ gé orí èèyàn ò fẹ́ lọ gé orí èèyàn ò fẹ́ lọ fi ṣòkòwò. ṣé ìyẹn lè ronú pé òun fẹ́ lọ ṣòkòwò àbí ìyẹn lè ronú pé òun fẹ́ lọ dáhùn bí kan àbí òun fẹ́ lọ jà ẹ̀yàn kan lólè. ẹni nàìjíríà sí ìdìgà jíga ronú kájọ pé àwọn atákìyèsí tó bá yàtọ̀ tó bá yàtọ̀ tó bá ṣe kíní kan tó bá yàtọ̀ sí. mo gbọ́ lẹ́sẹ̀ ìdájọ́ ni wọ́n tún kó fìsì síta pé kó tún máa kó àwọn bọ́ìsì wọ́n máa kó àwọn bọ́ìsì wọ́n wá àwọn yahoo boys gbogbo ọkùnrin ló bá lè ti wọṣọ báyìí yahoo boys gómìnà tó bá wọṣọ gan apàgàn níjọba mo lọ ní lórí express ọlọ́pàá dára dúró títí lórí obìnrin tó wà nínú obìnrin tó jókòó sí lẹ́gbẹ̀ẹ́ nínú mọ́tò tí lórí gómìnà tí lórí kó máa tún páìsì jẹ sọ́ni gómìnà ọlọ́pàá obìnrin kó máa jẹ páìsì jẹ wù bí wọ́n tọ́jú bọ̀ sínú tó ní oúnjẹ abẹ́ àbí kìíní. ìyẹn ló máa mọ̀ ní nàìjíríà nǹkan tó máa dé nìyẹn àti lọ́wọ́dúnwájú nàìjíríà wọn lẹ́yìn ojoojúmọ́ nìkan máa lé sí wọ́n ta tọ́mtọ́mù 20 naira tọ́mtọ́mù méjì 25 naira. nàìjíríà ti wó ẹ̀rọ kò sí àti ọlọ́run kan ló lè kù fún nàìjíríà ilé ìjà tó lè dàbí àwọn ìlú tó ń sọ yẹ ó ní 200,000 years yóò bàbá mi bẹ́ẹ̀ gbọ́ mi. ò ń gbọ́ yín. ó ní 200,000 years ó ní 200,000 years ní nàìjíríà tó lè. tó ẹ ṣé o. tó ẹ wá jẹ́ ká máa lọlé ibi tá a rí dé lónìí rèé ẹ jẹ́ á tún pàdé ní ọ̀la lágbára Ọlọ́run ẹ wá jẹ́ á pàdé láago 3 ọ̀sán lórí ìṣẹ̀lẹ̀ ńlá lágbára Ọlọ́run ọba lórí ìkànnì yìí náà ni BGI TV live and direct báyìí náà la ṣe àtòrí Facebook o àtòrí YouTube lásìkò yẹn àwọn ará Amẹ́ríkà ti jí gbogbo wa náà ní ká gbìyànjú láti bá wa dá sí gbogbo béèrè tẹ́ bá ní ẹ kó wá bíbà láago 3 ọ̀sán lágbára Ọlọ́run ọba èmi ní màá wáyé náà ní sì máa rí ojú tẹ́ fi wò mí ò ní fọ́ o etí tẹ́ sì fi gbọ́ mi tẹ́ fi gbọ́ mi etí náà ò ní di lágbára Ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí wípé Jumot Mubarak lágbára Ọlọ́run ilé yìí ò ní jẹ́ àkìmọ̀ fún wa láyé oníyanṣẹ́ ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ òwe náà la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èmi náà láláwìyé adébáṣà múrí ọmọ àbá tíṣà lábẹ́òkúta ẹni tí gbogbo wa pè ní bàbá gbàgede mọ̀ títí tí tó fi wá tí ojú wòran yín bí aago 3 wọ́n sì ń sọ pé láyọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV
èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.